Ẹ kú dédé wòyí o. Ṣé òtútù yóò dọ́dọ̀ yín o? Ẹ ṣé olóòtú, gbogbo wa la mọ̀ pé àsìkò tá a wà yìí àsìkò òtútù wà ní kí lédò àkófara tu wa náà gbégbá kí Odùduwà nation tá à ń jìjàgbara lé lórí kí lédò àwa mú wá sí ìmúṣẹ láìpẹ́ láì jìnnà. So ẹ ṣé mi. Ohun tí a ti torí ẹ̀ wá fi ọ̀rọ̀ wáyé lẹ́nu wò lónìí sí ni bí bàbá wa olóyè Sunday Igboho bí wọ́n ṣe máa ń fi ọ̀rọ̀ kọlù púpọ̀ àwọn olólùfẹ́ wọn lórí social media, tí èyí kì í dẹ̀ kì í ṣe ìkíní tí kì í ṣe ẹ̀kejì tó sì fẹ́ kí àwọn èèyàn máa kọ ẹ̀yìn sí wọn. Kí ni ẹ̀yin rí sí ìwà yìí àti pé kí ni ìmọ̀ràn tí ẹ lè fún wọn? Ẹ ṣe rí tí èèyàn bá wà ní àsìkò tó jẹ́ pé ara ń tàyàn, even tó bá jẹ́ ọmọ nínú ilé ló bá sọ̀rọ̀ nígbà yẹn, èèyàn máa ń transfer aggression sórí ọmọ yẹn àbí síyàwó. Ó máa ń ṣẹlẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà láàrin lọ́kọláya tó jẹ́ pé ìyàwó gan ó lè ní nǹkan tó ń dùn lọ́kàn, bọ̀ torí pé ọmọ ṣe bákan ń gbà yẹn á transfer aggression yẹn sí. So ìyẹn kí Ọlọ́run ọba kó ṣàánú gbogbo ẹ̀dá ọmọ Ádámù fún yẹn ni, torí ẹlẹ́ran ara ní gbogbo wa. Bọ̀ pàápàá èyí tó pọ̀ jù lórí nǹkan tẹ̀ ní àkíyèsí olóyè Sunday Igboho lé lórí kì í ṣe ẹjọ́ wọn tá a bá ní ká wò ó ní ṣàkún gẹ́gẹ́ bí ìmọ̀ràn tèmi àti gẹ́gẹ́ bí ojúṣàkun tí mo fi wò ó. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ wà lọ́dọ̀ brọ́dà wa Koiki tó jẹ́ media personnel wọn. Ó yẹ kí àwọn ọ̀rọ̀ kan wà, kì í ṣe gbogbo aṣọ tá a bá fọ̀ la máa ń sá sórùn. Ó yẹ kí àwọn ọ̀rọ̀ kan wà tó jẹ́ pé brọ́dà wa Koiki kì í ṣe pé gbogbo ìgbà ló máa gbé bàbá wa sórí live show àbí ọ̀rọ̀ tó ti bá wọn sọ tẹ́lẹ̀ kẹ́ ti jọ dàrú kó ń sọ fún èsì tó máa fọ̀ ní o kí wọn náà wá wò as a professional pé bàbá tẹ bá sọ̀rọ̀ yìí ó máa tàbára alẹ́ àtàbára oko, ẹ jẹ́ ká tún lò báyìí. A máa ń pé gbọ́n ni a kì í pé gọ̀, ṣùgbọ́n èèyàn tó jẹ́ pé out of anger bíi pé ká ti gba Yorùbá nation ló wà lára olóyè Sunday Igboho bó ṣe rí lára wọn yẹn. Ọkàn wa ń gbé ọ̀rọ̀ wa dárúkọ ilé wa máa interview wọn lórí live out of what's it called, èèyàn lè sọ̀rọ̀ tó jẹ́ pé ó máa ta bá olólùfẹ́, ó máa ta bára alẹ́ àtàbúrò oko. So púpọ̀ ọ̀rọ̀ yìí kì í ṣe fault olóyè Sunday Igboho, because wọ́n bá pè é ní special adviser to the state governor, vice president or whatever, ohun tó wà fún ni pé at least ẹjọ́ ní ọ̀rọ̀ nídàkọ́ńkọ́. Kì í ṣe gbogbo nǹkan tó bá dẹ̀ ṣe náà gbọ́dọ̀ máa gbé sórí afẹ́fẹ́. Àti pààyàn 6 léni o, àti pààyàn 8 léni o, ẹgbẹ́ gbogbo ẹ̀ sórí afẹ́fẹ́ kò rí yẹ kó rí bẹ́ẹ̀. Wọ́n ní mọ̀sínú mọ̀síkùn, ká jẹ́ kí tinú gbénú kí tìta ó gbé ta, tinú kó gbénú kí tìta ó gbé ta, kì í ṣe gbogbo. So olóyè Sunday Igboho gẹ́gẹ́ bí jagunjagun, gẹ́gẹ́ bí warrior àti gẹ́gẹ́ bí akíkanjú tí wọ́n jẹ́ èèyàn pàtàkì láwùjọ, ohun tó ń jà fún ni pé kó di lọ́la kí Nàìjíríà sọ pé òkè Yorùbá ẹ máa bá ti ń lọ, àfún ní ààyè, àfún yín mo tó wọn wà after nìyẹn. Ṣùgbọ́n most of àwọn confusion tó ń wáyé lórí social media, èmi máa blame brother wa Koiki kán ṣe àtúnṣe, ọ̀pọ̀lọpọ̀ àtúnṣe lórí ẹ̀ kó tó di pé wọ́n máa gbé ọ̀rọ̀ míì sórí afẹ́fẹ́, àbí kó tó di pé wọ́n máa gbé bàbá sórí afẹ́fẹ́ ní live kìíní interview kán ti bá wọn ní gbólóhùn eléyìí tó bá yẹ pé kí bàbá má sọ ẹ̀yin náà advice wọn. Olóyè Sunday Igboho jẹ́ ẹni tó is a very good listener. Wọ́n máa ń listen séèyàn mọ́, wọ́n máa ń gbàmọ̀ràn, wọ́n dẹ̀ jẹ́ ẹni tó jẹ́ pé ẹ̀wọ̀n ń ṣe ẹni tí ẹ̀mí ẹ̀ ga, is very humble person. So mo rọ Koiki ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣe àtúnṣe lórí àwọn area yẹn, and kì í ṣe gbogbo
tó ń bá ṣe rálì ẹ lè gbé yẹn sí orí live ẹ lè ṣe bọ̀ kì í ṣe gbogbo aṣọ tá a bá fọ̀ la máa ń sá sóhun. Òun ló ṣe dífá fún irú àwọn tọ́nà lọ ń tẹ̀sí oògùn bọ́n pẹ̀lú eégún pẹ̀lú kíní kan nǹkan yẹn lè wà lára ẹ̀ lóòótọ́, ṣùgbọ́n lára wa àwọn ọmọ Yorùbá wa ń bẹ̀ náà tún lè pàdé ọ̀rẹ́dà fún, torí ọ̀nà ẹni tó mà ti wáyé Olúrọ̀mọ́ ó mà ti lọ ẹ̀, ẹni tó lọ ṣe oògùn òkú gbẹ́ lọ́wọ́ ẹ̀ òun náà ló tún lè mọ nǹkan tó jẹ́ pé ẹ̀rọ ẹ̀ tí wọ́n fi bẹ́ẹ̀ nǹkan ẹ fi máa ṣiṣẹ́ lára èèyàn. So those are the things. Elédùà kó ṣàánú wa ni. Ẹ ṣé. Ẹ má wá gbàgbé láti subscribe sórí Àkàndá Ìbẹ̀rù TV lórí YouTube fún iṣẹ́ takuntakun tí wọ́n ń ṣe. Elédùà máa kún wọn lọ́wọ́.